إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحبه وسلم تسليما. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إكالون àánú ọlọ́run àláfíà àti orí ẹjẹ jẹ́ tán kó máa bá ogbó tí tó ń gbọ́ àtọ́jú tó ń wà nulẹ̀ eléyìí la tó fi ń kí n ká padà sórí ìsìlámù ọ̀nàdà tó gbé afẹ́fẹ́ láàárọ̀ yìí arúgbófọ́ba tó mú wa lọ lánàá tó dáa padà ní àárọ̀ yìí pẹ̀lú àánú ọlọ́run àwa láàmà wa ẹ̀yin láti máa bá pẹ̀lú ògo ọlọ́run nǹkan kan ò ní ṣe àláfíà ẹnì kankan wa ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ Ramadan ọlọ́run jẹ́ kó parí ẹni rọrùn pẹ̀lú ògo ọlọ́run Ramadan wẹ́rẹ́ ó máa ń kásẹ̀ kúrò lọ́nà nìyẹn ó yẹ kí n rántí ọ̀rọ̀ bàbá wa tó sọ pé ààwẹ̀ tán ojú tá a jọ san tílẹ̀ tòní bá ṣú pẹ̀lú àánú ọlọ́run Ramadan di 27 tá a pè ní mẹ́tàdínlọ́gbọ̀n bóyá méjì o bóyá mẹ́ta ló kù lẹ́yìn tóní ní tó bá ń kó jẹ́ nínú ẹ̀ kọ́lọ́ ń dákunjọ́ kó jẹ́ ká parí ẹ̀ ní rọrùn kó sì gbà fún wa ní bàdà àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi torí tí a fẹ́ gbéyẹ̀wò ń tó kàn lọ́rọ̀ ẹ̀sìn lénìí la fẹ́ gbéyẹ̀wò ṣùgbọ́n kó tó di pé àlọ́sọ́dọ̀ àlejò wa gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ FA Feed Global Service Nigeria Limited tá a bá padà dé kí tó wá tẹ̀síwájú. FA Feed Mill ọjọ́ kan òjò tí borí ẹgbàá ọ̀dá níbi tí wọ́n ti ń pèsè oúnjẹ fún ọ̀sìn bíi adìẹ tòlótòló ẹja màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú èròjà bíi GNC soya meal fish meal cotton seed cake àgbàdo oyster shell àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a tó papọ̀ pẹ̀lú ẹ̀rọ kọ̀mpútà láyìíká tó jíire níbi tí iná kì í ti ṣẹ́jú kódà a tún ṣàyẹ̀wò sí àìsàn ohun ọ̀sìn gbogbo lọ́fẹ̀ẹ́ gbogbo òògùn wọn pátá ló sì wà lọ́dọ̀ wa lákòótán ẹ̀yin adìẹ kàndùkàndù tó wà fún títà lọ́pọ̀ yanturu lẹ́dínwó. FA Feed Me Global Service Nigeria Limited. Farm, Ogbogbo Ijai Road, behind St. Luke's Anglican Church, Ijebu Ode, Ogun State. Corporate Headquarters, number 1, Alhaji Jogo Street, off Awokoya, Ijebu Ode. Telephone 080-3359-5545. À ń fẹ́ alágbàtà káàkiri olóde Nàìjíríà. FA Feeds, àṣejèrè fẹ̀yìn àgbẹ̀ ló jẹ wá lógún. ẹ káàbọ̀ láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ FA Feed Me Global Service Nigeria Limited. ẹ mọ́ ní tí ẹ kàn lọ́rọ̀ wa òun náà ní tó kàn nínú ètò Islam lọ́tẹ̀ yìí nígbà tí Ramadan bá ti di 26 27 nǹkan tó kàn nígbà náà òun ni ọ̀rọ̀ jákà la pè ní Zakatul-Fitri kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lẹ́nìí la pè ní Zakatul-Fitri the rules and the modality kí ni jákà ń tà pè ní jákà Zakatul-Fitri kí ni ìlànà tá à ń gbà ṣe ọ̀nà wo ló yẹ ká gbà àwọn wo ló tọ́ sí àwọn wo ló lè ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lẹ́ni nìyẹn àwọn àfáà wa tí ta gbé wa àgbà nínú àwọn àfáà mi ni wọ́n tíṣà mi ni wọ́n ọ̀gá mi ni wọ́n àgbà nínú àwọn àfáà ni míṣọ́nà ni wọ́n nínú ìjọ NOSFAT bẹ́ẹ̀ ni head teacher ni wọ́n ní iléèwé odindi iléèwé kan tí a pè ní Juma Odutola International Nursery and Primary School kò sẹ́ni méjì tí mo sọ nípa ẹ̀ náà ni bàbá wa Sani Abdulaziz Ọláwálé. Salamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ káàbọ̀ sórí ètò Islam Ona Ola. àsìkò iṣẹ́ ọrẹ ọba tó ń fún yín níṣẹ́ náà ṣe torí pé ọ̀nà mẹ́ta mẹ́rin náà níṣẹ́ tẹ̀yìn àfà ẹni tí wọ́n tún jẹ́ oníṣẹ́ akọ́mọlẹ́kọ̀ọ́ kẹ́ tó mójútó àwọn ọmọléèwé kẹ́ tó mójútó léèwé fún ara ẹ̀ nígbà táwọn ọmọ bá lọ àbá àwọn olùkọ́ kẹ́ tó tún máa ronú ti ọ̀rọ̀ ti ìjọ NOSFAT kẹ́ máa ronú ti mọ́ṣáláṣí àti ọ̀rọ̀ ẹ̀sìn abẹ́lọ́ kọ́lọ̀ dákunjọ kó ṣe gbogbo ẹ̀ látẹ̀wọ́gbà fún yín kọ́lọ̀ má jẹ́ kápá kù yín kó kùn yín lápá bí hákìlá hawla wàlá quwwata. kókò tí a fẹ́ gbéyẹ̀wò náà láti sọ yín pé ọ̀rọ̀ jákà ló kàn ní sìngẹ́ bí tẹ́yìn àfààfin kọ́ wa àwẹ̀ ti di mẹ́ẹ̀gbọ̀n bí ọ̀rọ̀ bàbá wa mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n bó bá ti ń gbọ̀n lọ́ba yẹn ànábì lọ́rọ̀ jákà ló kàn. kí ló ń jẹ́ jákà báwo la ṣe ń yọ jákà àwọn wo ló lẹ́tọ̀ọ́ sí àwa wo la lè gba jákà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá fi wá lé náà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin.
wassalatu wassalam ala sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallim taslima amin. àmín. Akí Ọlọ́run Allahu akbar. ọba àgbàlagbà a sì fẹ̀yìn fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ Ọlọ́run bá foríjì wọn. àmín. gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù Ọlọ́run àṣepẹ́ àṣejìnà Ọlọ́run bá fún wọn ṣe. àmín. kíkú wa náà bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa tọkùn wa àfáà wa àgbà astaghfirullah. Ọlọ́run jẹ́ àárín pẹ́ o. àmín. èyí tí ẹ ń ṣe yìí ẹ ti ń ṣe tipẹ́tipẹ́ ẹ ti tóbi dòní Ọlọ́run àpadà síwọ́ àpadà sí ìgbà Ọlọ́run má jò tọ́ sí yín. àmín. wàlà haúlà wàlà kùwátà illa billahi al-azim. èyí tá à ń pè ní Zakatul-Fitri naam. táwọn bàbá wa mọ̀ sí jákà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi fi yé wa wípé tí àwẹ̀ bá ti ń lọ díẹ̀díẹ̀ báyìí tó bá ti kù bí ọjọ́ méjì ọjọ́ kan ó ti di dandan fún wa kí a máa gbáradì láti lè yan Zakatul-Fitri kí là ń pè ní Zakatul-Fitri gangan èyí tá à ń pè bẹ́ẹ̀ ni anabi Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ni akun wajibun òun náà ni ẹ̀tọ́ tó já sí pé ẹ̀tọ́ yìí dandan ni fún wa láti yọ Zakatul-Fitri nínú owó tọ́lọ́run bá fún wa ni káwa náà yọ nínú ẹ̀ káwa fún àwọn tí wọ́n tó lẹ́tọ̀ọ́ sí kó ṣe gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ sí kó ṣe gbogbo èèyàn Ọlọ́run ń yọ àwọn tí wọ́n ní ẹ̀tọ́ sí specifically Ọlọ́run ń gbé wọn bákan náà tábà ti wá rà wọn yẹn ó tún wá ní àsìkò tí a tún wá lè yan Zakatul-Fitri kó má já sí pé tábà padà yan ó má já sí pé a kàn ṣe sàárà ni lásán ni kò ní já sí pé Zakatul-Fitri ni àyàn gbogbo eléyìí náà lítà kíkì ridọ́ Allah láti lè fi wá ojú rere Ọlọ́run ni o tọ́lọ́run bá ní òun fẹ́ ṣe nǹkan báyìí pé ká ṣe láti lè fi wọ́ ojú rere Ọlọ́run ni bákan náà Zakatul-Fitri ò wá dúró ń bẹ̀ ó tún wá jẹ́ tẹ̀síkíyàtù nafsi wà mali wà mọ̀ṣítàìn yóò tún máa fọ ọkàn wa mọ́ yóò máa fọ owó wa mọ́ bákan náà yóò tún wá tún àwùjọ wa ṣe. Allahu akbar. ntí à ń pè ní Zakatul-Fitri nìyẹn Ọlọ́run ọba àlekè ọlá ó sọ nínú Al-Qur'an ó ní a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim kọ́di aflẹ̀ mọ̀ntàzákà Ọlọ́run ní dájúdájú mọ̀ntàzákà àwọn tí wọ́n máa ń yan Zakatul-Fitri Ọlọ́run ní kọ́di aflẹ̀ wọ́n ti ṣoríire kọ́di aflẹ̀ wọ́n ti là nínú ayé nípa pé nítorí pé Zakatul-Fitri yìí ó dà gẹ́gẹ́ ẹni tí ó bá gbààwẹ̀ tí ó bá yan Zakatul-Fitri wọ́n jà sí pé wọ́n fi àwẹ̀ rẹ̀ wọ́n fi kọ́ ni ó dìgbà tí yẹn bá yàn án lọ́lọ́run náà ó pé ẹni yìí ó ti ṣe fẹ́ tèmi ó ti ṣe àṣepé èmi náà láti ṣe tọ̀dọ̀ mi fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith tí bàbá wa Umaru gbà wá wọ́n ní ana Rasulullah sallallahu alayhi wa sallam farada Zakatul-Fitri min Ramadan ala nas Ọlọ́run ọba àlekè anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní Zakatul-Fitri yìí o Ọlọ́run ṣe ní ọ̀ranyàn ni o nínú oṣù Ramadan lọ́lọ́run ṣe ní ọ̀ranyàn pé a máa yan nígbà yá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ohun tí ó bá gbajúmọ̀ lásìkò yẹn òun ni wọ́n fi ń yan Zakatul-Fitri ní tó gbajúmọ̀ lásìkò yẹn òun náà ni date àmọ́ sí dàbídùn àtàwọn kan tó jọ bẹ́ẹ̀ lọ wọ́n á yan jákà wọn nígbà náà ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ń bí lónìí ní tó bá gbajúmọ̀ táwọn náà mọ̀ pé kíní yìí gbajúmọ̀ púpọ̀ nínú jíjẹ bí ìrẹsì ó gbajúmọ̀ púpọ̀ ẹ̀wà ó gbajúmọ̀ púpọ̀ gàrí ó gbajúmọ̀ púpọ̀ àwọn tó gbajúmọ̀ yìí òun náà ni ó tọ́ láti fi yan Zakatul-Fitri bákan náà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣẹ́rí Zakatul-Fitri yìí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n wá mú àwọn ìwòye jáde nínú ẹ̀ pé Zakatul-Fitri yóò máa fọ aláwẹ̀ mọ́ ẹni tó bá ń gbààwẹ̀ tí ò bá ti yan Zakatul-Fitri á já sí pé òun fúnra rẹ̀ kò tí ì lè mọ̀ tán
ṣùgbọ́n tó bá yan Zakatul-Fitri bẹ́ẹ̀ni ọlọ́run ní a fi fọ̀ ọ́ mọ́ bákan náà bí ẹ bá ṣe ń jẹ́ àfọ̀mọ́ fẹ́ni tí bá ń gbàwẹ̀ yóò máa bákan náà yóò máa jẹ́ ìpèsè fún àwọn aláìní nítorí pé àwọn aláìní lọ́lọ́run torí ẹ̀ ní pé ká yọ Zakatul-Fitri láti lè fi dùn wọ́n nú báwa náà ṣe ń dunnú bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ pàṣẹ ìdùnnú yẹn sí ara tiwọn náà bákan náà Zakatul-Fitri yìí yóò máa jẹ́ àfọ̀mọ́ àìmọye àwọn ọ̀rọ̀ tí a ti sọ ẹlòmíín gbààwẹ̀ ojú ẹ̀ láì tàwa lónìí kọ́ lọ́n kó ṣàánú wa àmín o tí ẹ bá ń lọ lójú ọ̀nà sí èèyàn aṣáàrí àwọn kan mí tó jẹ́ sí pé ọlọ́run lòdì sí pé kò dáa bẹ́ẹ̀ sì ni àwọn wa yìí a ti fi sọ̀rọ̀ tí ò dáa ọlọ́run ní ànábì ní tá a bá yan Zakatul-Fitri yóò fọ̀ wá mọ́ kúrò nínú gbogbo àwọn èrí àwọn ọ̀rọ̀ tá a ti sọ àbí tá a ti fọwọ́ ṣe ni àbí tá a ti fojú rí ni yóò là wá kúrò ńbẹ̀. bákan náà Zakatul-Fitri yìí yóò máa jẹ́ ìpèsè fún àwọn aláìní ní pé wọ́n fúnra wọn náà bí àwa ṣe ń dunnú a máa pàṣẹ dunnú sára àwọn náà inú wọn á dùn ọkàn wọn á balẹ̀ wọn ò ní ronú ní tí Zakatul-Fitri tó fẹ́ wá yanjú fún wa nìyẹn lẹ́ẹ̀kan ní ètò tó tẹ̀lé òun náà ni pé Zakatul-Fitri yìí yóò máa jẹ́ ìrọ̀rùn happiness fún àwọn tí a fẹ́ yan fún inú wọn wá dùn ẹlòmíì a máa ronú pé ìtòhùn kọ́ lòun fi ń gbàwẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ ọdún inú àtúndùn pé èmi olóúnjẹ yìí wọ́n ti gbóúnjẹ wá fún mi ọpẹ́ ní fọlọ́run inú àádùn ọkàn abalẹ̀ tí Zakatul-Fitri tó fẹ́ ṣe fún wa lélẹ̀. bákan náà Zakatul-Fitri nínú àwọn òwòye òun náà ni pé nínú tá a bá ń kírun nísìn tí a bá ṣe mistake lórí irun a máa ṣe sáwí láti pé láti correct mistake yẹn bẹ́ẹ̀ náà ni Zakatul-Fitri ṣe jẹ́ gbogbo àwọn mistake tó bá wà nínú àwẹ̀ tá a ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní tí tó fi di 27 yìí àbí tó tún máa lọ bẹ́ẹ̀ náà gbogbo àwọn àṣìṣe wa Zakatul-Fitri òun náà ló máa wá láti wá mú kúrò mbẹ̀. àsìkò wo la wá yan Zakatul-Fitri ó ní àsìkò àwọn ọ̀jọ̀gbọ́n wọn pín sí méjì wọ́n ní waqtu jasa òun náà ní àsìkò tó tọ́ bákan náà waqtu fadilatu àti àsìkò tó ní ọlá àsìkò tó tọ́ anabiwa Muhammad sallallahu alaihi wasallam anabi fi yé wa wípé àsìkò tó tọ́ òun náà ni tí àwẹ̀ bá ti ń kù ọjọ́ méjì àbí ọjọ́ kan yẹ tó bá já sí pé ọjọ́ Sunday láàkiri nísìn a ti bẹ̀rẹ̀ sí máa yan Zakatul-Fitri láti Friday láti jọ Jímọ̀ látọ̀la lọ sí ìjọ Saturday tó bá já sí pé ọjọ́ Monday lọ́dún a bẹ̀rẹ̀ sí máa yan láti Saturday Sunday ó tọ́ bẹ́ẹ̀ ẹlẹ́kìí tó fi wá ti ń lọ́lá jù lọ òun náà ni pé ànábì ní tó bá di ọjọ́ ọdún kí ẹni tá a fẹ́ fún ni kó tó lọ sí mọ́ṣáláṣí ẹ lọ fún kóun náà rí pé inú àádùn tí n bá dé ọkàn mi balẹ̀ láti pé máa jẹun níta jẹ ti wà bí ànábì wa Muhammad bó ṣe kàkà nítorí àsìkò àdìsí wà fún tí ó yẹ ká kà ṣùgbọ́n bọ́lọ̀ ṣe bí àsìkò ṣe wá ṣe rí òun náà ni a ṣe fi sọ fún wa yìí bákan náà àwọn oúnjẹ wo ló yẹ kí a wá fi yan Zakatul-Fitri àkọ́kọ́ ìrẹsì oúnjẹ tó gbajúmọ̀ láwùjọ wa táwọn gbogbo wa Yorùbá ládì lónìí oúnjẹ tó gbajúmọ̀ jù òun náà ni ìrẹsì ẹ̀wà gàrí ẹ ó gbajúmọ̀ púpọ̀ tàbá sì fẹ́ yan báwo ni a ṣe yan Zakatul-Fitri anabuwa Muhammad sallallahu alaihi wasallam anabi yanjú ẹ̀ fún wa kò sí tí ó wà tánà bí ò yanjú fún àwa ìjọ rẹ̀ bí a ṣe yan bí a ṣe yọ Zakatul-Fitri bó jẹ́ pé ìrẹsì ni bó jẹ́ wà ni bó sì jẹ́ gàrí ni àkọ́kọ́ múdù òun náà ni a fi yọ Zakatul-Fitri gẹ́gẹ́ bí òṣùwọ̀n òṣùwọ̀n tó ń wá òṣùwọ̀n bíi 5 ni ń wá tààkà fún wa
ọ̀nà márùn iná a lè gbà láti yọ àkọ́kọ́ bẹ̀ ni múdù yẹn wọ́n ti ṣe bí agolo báyìí ni bí kóńgò báyìí ló ṣe rí mẹ́rin ẹ̀ òun náà ni àáyọ̀ fún orí kan mẹ́rin múdù làáyọ̀ fún orí kan tó wá jẹ́ sí pé bóyá fámìlì sí bí márùn ni wá nínú ilé bàbá àti ìyá ó wá bímọ méjì ọmọ ọ̀dọ̀ tó wá ń gbé lọ́dọ̀ wọn wọ́n jẹ́ márùn ó ti lẹ́tọ̀ọ́ láti yọ lórí ọmọ ọ̀dọ̀ yẹn náà nítorí gbogbo wọn abẹ́ ọkọ abẹ́ bàbá lé òun náà ni wọ́n wà á yan múdù yẹn mẹ́rin lórí kan lọ́dọ̀ àwọn fámìlì márùn yẹn mẹ́rin yẹn lọ́nà márùn ó máa fún wa ní 20 òṣùwọ̀n àkọ́kọ́ nìyẹn òṣùwọ̀n ẹlẹ́ẹ̀kejì òun náà ni sọ́ọ̀ù àsọ́ọ̀ù ìyẹn tiẹ̀ òun tún fẹ̀ díẹ̀ ju múdù lọ ẹyọ kan ẹ̀ òun náà ni orí kan tó wá pé márùn ni fámìlì yẹn á jẹ́ pé sọ́ọ̀ù yẹn márùn òun náà ni wọ́n máa yàn á jẹ́ márùn ẹ̀ òun náà ni gbogbo fámìlì yẹn ẹlẹ́ẹ̀kẹta nínú òṣùwọ̀n òun náà ni dìríkà a máa lo dìríkà ìdajì kóńgò tó máa ń lò ní táwọn onírẹsì máa ń lò yẹn dìríkà yẹn mẹ́ta ẹ̀ òun náà ni àáyàn fún orí kan bó sì jẹ́ márùn ni fámìlì yẹn á jẹ́ 3 times 5 á jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún á jẹ́ 15 ẹlẹ́ẹ̀kẹrin tá a lè tún lò òun náà ni agolo milk a lè lo agolo milk yẹn yóò jẹ́ 14 mẹ́rìnlá lórí orí kan tó bá yẹ pé orí márùn náà ni 14 yẹn lọ́nà márùn yóò fún wa ní 70 agolo 70 là á yàn fún odidi family yẹn ẹlẹ́ẹ̀karùn òun náà ni kí a lo ọwọ́ wa tán bàbá ṣe ń gbà yẹn nìyẹn lọ́jọ́ òun nìyẹn àá fẹ́ ọwọ́ wa báyìí àá sì máa fi bù ú yóò kún dáadáa mẹ́rin ẹ̀ òun náà ni orí kan bí anabiwa Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe ṣàlàyé fún wa nìyẹn bákan náà àwọn tábà ń gbẹ míì wọ́n tún máa ń sọ di owó. ẹ mo fẹ́ lọ nìyẹn pé ẹni tí ò lè lọ sọ́jà lọ máa ra gbogbo orú eléyìí. fún àbànú àwọn tó ń bá lè lọ sọ́jà láti lọ ra ilé ìgbé a lè sọ di owó gẹ́gẹ́ bí ihun tí wọ́n ṣe láìpẹ́ yìí price market price market lọ́wọ́lọ́wọ́ yìí òun náà ní bí ẹ pé ìrẹsì ni la fẹ́ lò rice ni a fẹ́ lò. so market price rice èlò nísìnyí. bẹ́ẹ̀ni nísìnyí táwa fẹ́ yan lórí ẹyọ kan a jẹ́ 3,900 naira. ni ẹnìkan tó bá pẹ́ rice ni ó jẹ́ rice ni. ok lórí ẹnìkan 3,900. tó bá pẹ́ ẹ̀wà nǹkan. bó jẹ́ ẹ̀wà ni ìyẹn á jẹ́ 3,300. bó sì jẹ́ gàrí 1,800 ni àyàn ní orí ẹnìkan tó ẹ̀rọ lẹ́tí gbọ́ lẹ́nu àwọn bàbá wa yìí alustaz Sani Abdulaziz Ọláwálé tí wọ́n jẹ́ head teacher Jimoh Oditola International Nursery and Primary School tí wọ́n sì tún jẹ́ ìkan nínú àwọn missioner ìjọ NASFAT ìjọ olóríire tí gbogbo àgbáyé yẹn náà ni bàbá wa Sani wa adúpẹ́ lọ́wọ́ yín akin abọ̀ pẹ̀lú ògo ọlọ́run bá san yín lẹ́san olóore wọlá àti tóbi ọlọ́run tó nítorí pé àsìkò bá aṣọ rẹ wọ́n ti yànnà náà fún wa o kí ló ń jẹ́ jákà àwọn olótọ́ sí jákà kí là fi ń yọ jákà ìgbà wo là á yọ jákà gbogbo eléyìí ni wọ́n ti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ tí ó kù síbi kan sọ́wọ́ kò sọ́wọ́ èmi àti yín nísìnyí kí kálukú á wò pé ńgbò ló kàn báwo ni mo fẹ́ ṣe mélòó ni wá nínú ilé èmi ìyàwó ọmọ mẹ́fà pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò àti di káwàkápọ̀ ni ó lè pè mí àti ìyàwó àtọmọ méjì péré náà ni tàbí ọmọ kan àbọ̀mọ mẹ́ta wọ́n ní lórí orí kọ̀ọ̀kan náà láyọ iye òṣùwọ̀n yẹn bó jẹ́ múdù la fẹ́ lò bó jẹ́ sọ́wọ́ la fẹ́ lò bó jẹ́ dẹ̀ríkà bó jẹ́ agolo mílìkì bó dẹ̀ jẹ́ owó la fẹ́ lò náà wọ́n ní iye orí kọ̀ọ̀kan bá ṣe ṣe lẹ́nìkọ̀ọ̀kan nìyẹn fẹ́ni tọ́lọ́run bá ti fún láǹfààní pé kó gbààwẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ ó jẹ́ ó mu pẹ̀lú rọrùn kó wá fi dúpẹ́ láti pa gbogbo àṣìṣe kéékèèké tó wà nínú Ramadan tó gbà níbi ìsọkúsọ níbi tábàtì ẹ̀ ní pé wòkúwò àfi téèyàn ó bá dijú nìkan béèyàn ó bá dijú lórí títì nìkan ní orí níwòwòkúwò níbi Nàìjíríà dé lónìí ní ààrẹ níta fẹ́ ṣe sí kọ́lọ̀ ń dákunjọ kó ṣàánú wa ẹ̀yin àfáà wa àtàwọn pásítọ̀ ẹ̀yin náà ni iṣẹ́ yẹn wà lọ́wọ́ ẹ̀ láti máa polongo ní mọ́ṣáláṣí ní ṣọ́ọ̀ṣì àti káàkiri bẹ́ẹ̀ torí pé kíní yìí ó ti wá fẹ́ kódà ó fẹ́ pọ̀ jù Ramadan gan ó fẹ́ ìyàtọ̀ díẹ̀ náà ló wà ń bẹ́ẹ̀ pé àwẹ̀ wà ń ta ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run tó abẹ́ ọlọ́run kọ́lọ́n dákunjọ kó ṣe lè látẹ̀wọ́ gbà fún wa
wọlá àti tóbi ọlọ́run wọlá àánú ọlọ́run wọlá la ilaha illallah. Bàbá onígbọ̀wọ́ ètò tòní àwọn náà ni ọ̀rẹ́ mi pàtàkì Alhaji Yekin Olúgbèmí Ṣóewu, àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò tòní náà. Wọ́n ṣe lórúkọ bàbá wọn, bàbá wa Alhaji Muhammad Tajudeen Olúfẹ́mi Ṣóewu aka Ọkọ̀dí, kọ́lọ̀ ń dákunjọ bá a foríjì bàbá, bá a tẹ́ wọn sáfẹ́ rere, bá a gbà wọ́n lẹ́rú, ṣé wọ́n lẹ́rú ta lọ kẹ́ má ṣe wọ́n lẹ́rú ta lọ jẹ níyà. Bó ti yẹ pé ẹ̀dá ò lè mọ ayé lóko máa ṣẹlẹ̀ gbogbo àṣìṣe kéékèèké ọlọ́run o wọlá gbígbàdo àna Ramadan yìí, wọlá ìkẹ́ tó sọ̀kalẹ̀ fún àna Ramadan yìí, dákun bá a yá fi wọn, bá a àṣìṣe wọn rẹ́, ṣé wọ́n lẹ́nu àdìjọ́ náà wọlá àti tóbi ọlọ́run la hawla wala quwwata illa billah. Alhaji Yekin Olúgbèmí Ṣóewu náà abẹ́lọ́hún kọ́lọ́n dákunjọ arísìkì ọlọ́mọdé kó dínkù, ṣàlékún oore, ṣàlékún ìdùnnú, ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà tẹ́ fi lo ayé dáadáa lórí ìyàwó, lórí ọmọ, lórí ẹbí, lórí ẹ̀sìn. Ọlọ́run má gbà ọlá kúrò lọ́wọ́ yín, bó tí wọn kò da kó pọ̀ kó pẹ́ tó lórí yín, dákun jẹ́ kí tàwọn ọmọ yín ju ti yín lọ. Bihaqillah hawla wala quwwata illa billah ìlànà razin. Ẹ jẹ́ kí n sáré sọ fún wa nípa iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. kó tó di pé a lọ sí iléeṣẹ́ YS Farms lókè lọ́hùn. Iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. mo ń pariwo lórí ètò yìí nítorí pé mi ìfẹ́ kó di pé àwa àti télọ̀ máa jà pé kí lè zip wo lẹ fi sáṣọ yìí, irú bọ́tì burúkú wo lélẹ̀, irú kí ni eléyìí, abirú kí ni ẹ̀dájọ́ kan ní kó má di bẹ́ẹ̀. Ẹ lọ sí iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. níbi tí wọ́n ti ń ta ojúlówó àwọn material tá a fi ń ránṣọ, tá a fi ń ṣiṣẹ́ sáṣọ, tá a fi ń ṣe ẹ̀ṣọ́ sára aṣọ tínú wa máa dùn. Ẹ lọ sí iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. tó wà nílùú Ìjẹ̀bú Òde ní Fìdípọ̀tẹ̀ ní àdójúkọ NEPA office tó wà ní Fìdípọ̀tẹ̀ yẹn. Ẹ lọ síbẹ̀ láti lọ kó oríṣiríṣi nǹkan mi mọ́ ń tẹ́ ẹ fẹ́ sọ nípa iṣẹ́ télọ̀ tí wọ́n fi ń ránṣọ, tó fi ń ṣiṣẹ́ sáṣọ, tó fi ń design aṣọ. Tẹ́ ẹ máa délé iṣẹ́ Olúwaṣeun fún Mr. stẹ́ẹ̀nì rí, ẹ sì bá lówó pọ́ọ́kú tí ò ní níyín lára, ẹ bá lójúlówó àti àwọn nǹkan tó kọ́ láti ìlú Amẹ́ríkà, báàgì ni o, bàtà ni o, fìlà ni o, oríṣiríṣi nǹkan. Ẹ lọ síbẹ̀, kódà ó fi dórí àwọn nǹkan ìṣeré ọmọdé kéékèèké lásìkò ọdún yìí. A lè gba àwọn àlejò, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò, ọmọ ọ̀rẹ́, ọmọ ẹbí tó wá bá wa ṣọdún, tá a dunnú pẹ̀lú wa láàrin ọjọ́ méjì mẹ́ta. Ṣàpé ìjọba ti declare holiday nsìn automatically Saturday, Sunday, Monday, Tuesday, ọjọ́ mẹ́rin yẹn ti wà fún wa láti fi jọ dẹ́wọ̀ẹ́kẹ́ kájọ ṣeré, kájọ dára wa lára yá. Táwọn ọmọ ẹ bá fẹ́ ṣeré, nǹkan ṣeré tó rẹwà tínú wọn máa dùn sí, kódà tí wọn nílè jáde táyìn gan ò bá sínú ilé. Ẹ lọ sí iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. ní Fìdípọ̀tẹ̀ nílùú Ìjẹ̀bú Òde, tàbí kẹ́pọ̀ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-644-27939. iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. nìyẹn. Ẹ kí n sọ fún wa nípa iléeṣẹ́ The Bash Frozen Foods, The Bash Frozen Foods, torí pé jíjẹ mímu ti di rọrùn lọ́dọ̀ The Bash. Jíjẹ mímu di rọrùn, ìnáwó wa ò ní pọ̀, ń ta fẹ́ rà fẹ́ jẹ́ ojúlówó, ó tún wá jẹ́ ọ̀pọ̀ yanturu nínú nǹkan tá a fẹ́ fi owó taṣẹ́ rárá. Àwọn bàbá ilẹ̀ Yorùbá wọ́n ní a kì í fowó ọ̀wọ́n ra ọjà ọ̀wọ́n nítorí pé owó yẹn fẹ́ kàn wọ́n àti rówó rọrùn, kọ́lọ́ndà kò fi rọ̀ wá lọ́rùn. So ká lọ sí iléeṣẹ́ The Bash Frozen Foods, ká lọ ra àwọn tá a fẹ́ sè, tá a fẹ́ jẹ, àwọn ọmọ tá a ní wọ́n fẹ́ wọ́n bá wọn ṣọdún yìí, àwọn àlejò wa, àwọn alábàágbé wa tínú wa ń dùn pé ó yẹ ká dùn wọ́n nínú, kájọ dọ́wẹ́kẹ́, kájọ ṣọdún, kájọ kún fáyọ̀. Ẹ lọ síbẹ̀ láti lọ kó oríṣiríṣi nǹkan frozen foods, bẹ̀rẹ̀ látòrí ẹja, krote, kroka, tilapia, titus, panla àti bẹ́ẹ̀ lọ. Lónìí ìrànràn ẹja gbogbo ẹ̀ pátá ló wà nílé iṣẹ́ The Bash Frozen Foods. Turkey wà ń bẹ̀, chicken wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Wọ́n wà ní number 1 Alhaji Lateef Jogbo Street tó fà wọ́kọ̀yà nílùú Ìjẹ̀bú Òde, tàbí kẹ́pọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn 080-335-95545. iléeṣẹ́ The Bash Frozen Foods ni ẹ mú wa lọ sókè lọ́n iléeṣẹ́ YS Farms. Tàbá padà wá dé mo tuntun mi wà lónìí o, ó yá tàbá dé láti iléeṣẹ́ YS Farms. Ìgbà tuntun gba balẹ̀ agbọ́n mi ní í ṣe kọ̀ọ̀kan tó tó kọ̀ọ̀kan balẹ̀ agbọ́n dòní ó ti balẹ̀ gbẹ̀gbẹ̀ o. YS Farms ti ṣàgbékalẹ̀ ìrọ̀rùn gbẹdẹmukẹ fún gbogbo olùgbé Ìjẹ̀bú Òde àtàgbègbè rẹ̀ pátápátá nítorí onírúurú ẹran àgbò tẹ́ ẹ bá fẹ́ pátápátá ló wà ní iléeṣẹ́ YS Farms. Ẹran màálù lóríṣiríṣi náà wà níbẹ̀. Ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe, ìṣílé ni, ìkẹ́kọ̀ọ́ gboyè, kíkọ́ṣẹ́ yọrí tàbí ayẹyẹ ìgbéyàwó, bó ṣe ìtúnu àwẹ̀ tàbí fún iléyá. Iléeṣẹ́ YS Farms lẹ́tì oríṣiríṣi ẹran àgbò tẹ́ ẹ bá fẹ́ àti ẹran màálù ní owó tí ò gani lára. Ẹ̀yin tẹ́ bá ń fẹ́ ẹran àgbò àti ẹran màálù lábábọ́dé
ẹ máa bọ̀ ní YS Farms. Àwọn ẹran àgbò wa àti ẹran màálù wa kì í ṣe àwọn ẹran tó ti gbé kọ́lé àbáwọn ẹran tó ti lárùn lára. Àníṣe kálá ara wọn dá. Opposite Sèyíkò Osu campus Ìkọ̀gbá ní ìlú Ìjẹ̀bú Òde la fi kalẹ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 09026211702. Ẹ tún lè kàn sí wa lórí WhatsApp náà 09026211702. Èyí tẹ́ bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí YS Farm lórí ímeèlì yusufadewale752@yahoo.com ní ímeèlì wa. Ní ilé-iṣẹ́ YS Farms ẹran àgbò àti ẹran màálù ibẹ̀ ní ilé wọn wà. YS Farms ìfọ̀kànbalẹ̀ ló jẹ wá lógún. ẹ káàbọ̀ láti iléeṣẹ́ YS Farms iléeṣẹ́ alálùbáríkà kódà aláṣẹ àti olùdarí iléeṣẹ́ YS Farm wọ́n pè mí lánàá pé Ustaz Tajudeen iṣẹ́ kan tuntun délẹ̀ tá a ṣe ń sìn yìí o mo ní kí ló irúṣẹ́ wo tún nìyẹn o wọ́n ní pé àwọn Nigerian Army tó wà ní Iléṣè àwọn sójà attention o wọ́n pè wá pé àwọn fẹ́ kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ YS Farm gbogbo ìfitọ́rù tó ń gbé káàkiri àwọn mọ́ṣáláṣí nírẹ̀ wọn lágọ̀ọ́ níjẹ̀bú òde ní gbogbo kínní yẹn ẹgbẹ́ wá sí army barrack mo ní army barrack tó ó dá àálọ́bẹ̀ náà ni so pẹ̀lú àánú ọlọ́run òní yìí ní déédéé aago 5 là ń lọ sí army barrack mi ìmọ̀ bóyá kẹ́mi náà lọ wá àwọn camouflage àbí kí náà pè ní o mi ì tí mọ̀ ṣùgbọ́n àṣà ń lọ sí army barrack lẹ́nìí ṣùgbọ́n o ẹ jẹ́ kí n sọ kó yé wa o mi ì pè yí síbẹ̀ o torí pé wọ́n ní àwọn tí sójà bá fún ní invitation nìkan ni wọ́n pè ń bẹ̀ ṣe pé àgbáyé kan ní ọgbà sójà yẹn torí pé kéèyàn máa débẹ̀ pé tó bá tiẹ̀ wá sọ pé ọ̀rá pálá wọlé àti jáde ẹ̀yìn ajá tó wọlé ẹkùn ó ṣeé ṣe kó má lè jáde mọ́ o so mi pè yín síbẹ̀ ṣùgbọ́n mò ń fún yín ní information mò ń jẹ́ kẹ́ ẹ mọ̀ bí àwọn èèyàn kan ṣe determine láti náwó sẹ́sìn láti dùn àwọn èèyàn nínú láti pa àwọn èèyàn lẹ́rìn láti dẹ́wọ́ kẹ́pẹ́ láwọn èèyàn pé kájọ mọ̀ pé àjùra wa lọ bákan náà ni wọ́n ọlọ́run tó sọ pé alladhi khalaqa fasawwa àwọn kan wà tó pé ọlọ́run bá kẹ́ nínú ọlá nínú owó wọ́n dẹ̀ fi ń ṣọmọ èèyàn lóore pé nǹkan kan náà ni wà àyàtọ̀ náà fúnra wọn ni wọ́n pè alájídé sọ pé ó dáa náà tó bá ti yé bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣetán à ń bọ̀ kódà nígbà tó sọ pé Ustaz Tajudeen mo sọ pé 100 packs là ń kó lọ síbẹ̀ ó dáa náà ní ṣe mọ̀ pé a ti ní YS package à ń kó ilé 100 lọ à ń kó oúnjẹ tó máa fi ṣínú 100 package à ń kó yẹn náà lọ àwọn èso tó máa pẹ̀lú ẹ̀ náà à ń kó lọ níbẹ̀ ní 100 níye carton yẹn náà náà ti pèsè sílẹ̀ pẹ̀lú ògo ọlọ́run Alhaji Muhammad Yusuf Ọláwámi Adéwálé ṣe ewu ọlọ́run o dákun má pa yín ní kékeré kọ́lọ́run já kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dógbó kẹ́ ẹ pẹ́ ju bàbá wa lọ wọlá àti tóbi ọlọ́run ọlá iyì ògo àti ẹwà ara yín ọlọ́run má jẹ́ kí kankan dínkù láéláé wọlá àti tóbi ọlọ́run bọ́lọ́run ṣe gbé yín sókè òkè tẹ́yẹ ń fọhùn yẹn náà bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa lọ pẹ̀lú àánú ọlọ́run ilal amam insha allah ta'ala fajazakumullahu khairan jaza kọ́lọ́run dákun bá a dúpẹ́ kó san yín lẹ́san olóore eléyìí tí mo ní mo tún wá gbé wálé ni Alhaji in fact Alhaji Abdulrazak Adékúnlé Ṣóyẹwù aka ọmọ Rosie àwọn náà tún pè mí lánàá pé Alhaji Tajudeen pé yàtọ̀ sówó táwọn fi ránṣẹ́ yẹn náà ẹ jẹ́ ká tún fi eléyìí kún wọ́n wò pé nínú Ramadan ìtúnú tí ń bọ̀ ẹ̀ta àbá tiẹ̀ lè yọ jákà ń bí tó pé ìlú lọ́hùn láwọn wà táwọn bá lè yan jákà ẹ jẹ́ káwọn tiẹ̀ fáwọn èèyàn kan náà káwọn tiẹ̀ fi ṣe kínú wọn dùn ní àsìkò ọdún eléyìí tán tún gbé wa lélẹ́yìí o ráìsì lélẹ́yìí irú eléyìí 10 náà wá kó wa fún mi pé ká pín lórí ètò yìí náà mo wá wò pé nítorí tí wà ń lẹ́yìn gan pàápàá ṣáà lè pín tán láti iléeṣẹ́ YS Farm láti iléeṣẹ́ Mosotech látọ̀dọ̀ ọmọ bàbá wa Bello Alaba Òkè Òkunláyà àti bẹ́ẹ̀ lọ tọmọ Rosie náà bá tó wá gbé títí ẹ̀wà náà tó ṣe pọ̀ ńlẹ̀ kódà báàgì méjì ṣe wà ńlẹ̀ àpò ráìsì yẹn méjì la ṣe kó gbogbo ẹ̀ sí tí ó tí kùn tí àbá wa pín tán mo ti máa kùn sí wọn létí Alhaji Razak Adékúnlé Ṣóyẹwù Alhaji Komorudeen Balógun Àdínì Alhaji Razak ní Turaki Àdínì mọ́ṣáláṣí wa mọ́ṣáláṣí ti wa Turaki Àdínì wa mọ́ṣáláṣí wa Ọ̀ṣìmọ̀rẹ́ Arárọ̀mí mosque Ọ̀ṣìmọ̀rẹ́ Turaki Àdínì wa òun ni Alhaji Razak Adékúnlé Ṣóyẹwù mọ́ṣáláṣí wa nìyẹn so màá kùn sí wọn létí YS Farm màá kùn sí wọn létí
bí òjò ọjọ́ méjì mẹ́ta ní àsìkò léyà ká tún fi pín bóyá aláṣẹ àti olùdarí iṣẹ́ ys farm bóyá mi ì tí ì sọ bẹ́ẹ̀ o bóyá wọ́n lè fún wa lẹ́ran ká fi ṣe star price lásìkò yẹn náà ká wá wò pé ẹni tó bá gba ẹran léyà ká fi lè pín àwọn ráìsì nǹkan kan tó kù ńlẹ̀ ká tó wá gba díẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn màmá wa yín bàbá wa a máa wà lọ bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run so Alhaji Adékúnlé Abdulrasaq Ṣòwò ọlọ́run dákunjọ bá a kún yín lọ́pọ̀ bá a kún yín lọ́wọ́ gbàdúrà yín fún yín lẹ́mìí gígùn àti àlàáfíà bẹ́ẹ̀ ṣe ń dun aráyé nínú ọlọ́run bọ̀ ní bá yín jẹ́ tọmọtọmọ wọlá tóbi ọlọ́run wọlá nínú ọlọ́run bàbá Amiru bàbá Amira ọlọ́run bọ̀ ní pa wọ́n pẹ̀lú ògo ọlọ́run wọlá láhàwọ́lá wọlá quwwata illa billahi al-aliyyil azim kí n tó ṣe ojú òpó sílẹ̀ jẹ́ kí n sáré lọ sí iléeṣẹ́ Abake Farms Limited torí ọ̀rọ̀ tá a gbé wá lé ní ọ̀rọ̀ jákàlá gbé wá oúnjẹ tó wá gbajúmọ̀ jù nílẹ̀ Ìjẹ̀bú ti wáyé gẹ̀ẹ́rì rẹ̀ gbajúmọ̀ jù gàrí ló gbajúmọ̀ jù lọ́dọ̀ títí wa lóòótọ́ ráìsì àtẹwà oúnjẹ gbogbo lẹ̀ Yorùbá ni ṣùgbọ́n nílẹ̀ Ìjẹ̀bú tiwantiwa tá a wà yìí gàrí ló gbajúmọ̀ jù tẹ́yìn adẹ́fẹ́ fẹ́ yan jákà àwọn tọ́lọ̀ wọn bá ti kẹ́ dáadáa irú àwọn Alhaji Abdulrasaq irú àwọn ys farm irú àwọn Alhaji Orlando Ọláìdé Owódùnní irú àwọn bẹ́yìn Alhaji Abdulhafiz Balógun mọ́ṣáláṣí wa àrú àwọn yẹn ráìsì làwọn máa lò àwọn tó tún wá pọ́n lé wọn àwọn á lò ẹ̀wà ṣùgbọ́n irú àwọn ayé gàrí làwọn fẹ́ lò ipò tọ́lọ́run sì tó wá sílé nìyẹn àlèsọ lọ́la so tọ́lá fẹ́ lo gàrí láti fi yan jákà mo sọ fún wa pé iléeṣẹ́ tó dáa jù tó pójúlówó tí ò ní jàǹbá wa wọ́n ti pákéjì sílẹ̀ 5 kg 10 kg 25 kg and 50 kg Abake Farms Limited ibẹ̀ ni kẹ́ ẹ lọ láti lọ mú gàrí lóríṣiríṣi àwọn gàrí tó pójú owó gàrí tó pé aroma ẹ̀gán ti ń pè yín pé kẹ́ ẹ wá mú téèyàn bá nígbàgbọ́ kó má nìyí mọ́nì ó lè jáwèé nítorí aroma gàrí Abake Farms nítorí bẹ́ẹ̀ mo ìpè yín pé ẹ lọ síbẹ̀ láti lọ kó o láti lọ ra gàrí tẹ́fẹ́ fi ṣe jákà gàrí tẹ́fẹ́ fún àwọn èèyàn gàrí tẹ́fẹ́ rò tẹ́fi tẹ̀bà láti fi ṣe oúnjẹ lásìkò ọdún wọ́n wà ní Ìgbẹ̀bà road ní àdójúkọ Dípọ̀ Dínà Anglican Church ibẹ̀ ní ọ́fíìsì wọn wà tàbí ká pọ̀ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080-321-831-61 080-321-831-61 ẹ lè ṣáàtì wọn lórí WhatsApp ẹjọ sọ̀rọ̀ ẹjọ dọ̀wẹ́kẹ̀ ẹ bèrè wọn àfihàn yín àwọn pákéjì yẹn bó ṣe gbé ní ìpele ní Abake Farms Limited kọ́lọ́n dákun ṣe ní rọrùn fún wa nítorí lábẹ́ bẹ́ẹ̀ náà kì í rán wa létí nípa iléeṣẹ́ Aqua Bash Water torí pé a jẹ àmú a ṣe gbogbo nǹkan yẹn omi tó wá pójú owó nínú ọ̀rá tá a pè ní sachet water tínú ké tá a pè ní bottle water ìyẹn tó dáa jù tó fọkànbalẹ̀ jù ibi tán ti ń ṣe àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ tó fi ń pọn omi àjọ NAFDAC lù wọn lóhùn tẹ pé kódà ẹgbà ẹ̀yin dúró gidigba láàrin àwọn tí wọ́n ń pọn omi kò ń ṣe nílùú Ìjẹ̀bú Òde nìkan lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ ẹ lọ sí iléeṣẹ́ Aqua Bash Water ní nọ́mbà 1 Alhaji Latif Jogbo Street off Awokoya nílùú Ìjẹ̀bú Òde tàbí kẹ́pọ̀ ń sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080-553-07-993 080-5530-7993 bákan náà ẹ lọ sí Muborode ní junction Ogunlade àwọn tá a fẹ́ ra jàlábíà láti ṣọdún a fẹ́ ra jìrìbáàbù láti ṣọdún a fẹ́ ra ìjáàbù a fẹ́ ra fìlà a fẹ́ ra tẹ̀sùbà a fẹ́ ra payament àti bẹ́ẹ̀ lọ ẹ lọ sí junction Ogunlade ní Muborode nílùú Ìjẹ̀bú Òde tẹ́ bá ti débẹ̀ ẹ̀ nídìí kẹ́ bèrè lọ́wọ́ ẹnikẹ́ni ẹ ti rí Min Fadli Rahman Islamic Center Min Fadli Rahman Islamic Center àránṣẹ́ látọ̀dọ̀ ọba níkẹ́ Islamic Center so àwọn náà wá ń ṣèkẹ́ fọmọ èdè èèyàn wọ́n ń ta lówó pọ́ọ́kú alukur'an hadith àti bẹ́ẹ̀ lọ ẹ lọ síbẹ̀ kẹ́ lọ bá wọn kó tàbí kẹ́ pọ̀ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080-5206-4986 080-5206-4986 màá bà sọ fún wa nípa iléeṣẹ́ Mosotech Alhaji níbi tọ́rọ̀ dé yìí pẹ̀lú àyànjáka ẹni tó wù láti yọ jákà ṣùgbọ́n tó wù pé agbára wọn ò ká lóòótọ́ àti jẹ sàárì ti parí àbí ó ti fẹ́ parí ṣùgbọ́n wọ́n fẹ́ yọ jákà wọ́n ní pé ká yọ jákà agbára ò gbé ó ṣeéṣe kó yẹ pé bóyá nígbà tó ń gbàwẹ̀ náà dùhálà nábì ni ó fi gba
ààwẹ̀ náà délẹ̀ tọ́lọ́run fi ṣe ní rọrùn paríparí ọlọ́run ti fún láwẹ̀ ó ti gbàwẹ̀ wọ́n mà tún ní pé ká yọ jáka ó wàá fẹ́ yọ jáka tí ò bá lówó tí ò lágbára ti yọ jáka ṣó lè lọ yáwó ṣó lè lọ gbà láwìn tàbí báwo ni. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilah. Àkọ́kọ́ ni pé ẹni tí ó gbààwẹ̀ dandan gẹ́gẹ́ bá ṣe sọ pé dandan ni jáka yíyọ fẹ́ni tó gbààwẹ̀ ṣùgbọ́n kò wá sí agbára tó bá ti sí agbára kó filẹ̀ ọlọ́run ní la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ọba ìlẹ́kẹ̀ orí ọkàn ẹ̀ bẹ́ẹ̀ni orí ọkàn ẹ̀ bọ́jà sí pé ọkọ àti ìyàwó ni ọkọ ò lágbára bẹ́ẹ̀ni ìyàwó lágbára ó lè ràn lọ́wọ́ ìyàwó lè ràn lọ́wọ́ kó yá ọkọ ẹ̀ lówó yẹn kó yá ọkọ ẹ̀ lówó gbà ṣùgbọ́n ọkọ náà gbọ́dọ̀ wà sincere ní owó tó yá mi máa dá padà fún yín tó bá ṣe bẹ́ẹ̀ ó lè yọ ó yáwó yẹn lọ́wọ́ ìyàwó ẹ̀ kẹ́yàwó ẹ̀ fi sọ́pọ́tì ẹ̀ kó yọ jákà yín lórí àwọn ẹ̀tọ́ ẹ̀ tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ó lè bá a dìrọ̀rùn fún wa ẹ kì í sọ fún wa nípa iléeṣẹ́ Mosotech lẹ́yìn ilé kí n pe káàdì fún wa ká wá ṣe ojú òpó sílẹ̀ tí ẹ bá wo wájú mi ẹ rí i pé mo ti gbé kíní star price wa wá cooking gas ló wà ń bẹ o stove cooking gas stove ló wà nù eléyìí látọ̀dọ̀ àwọn màmá wa ẹrú ọlọ́run tó ní pé ká má dárúkọ àwọn náà kó aṣọ rẹpẹtẹ fún wa tá a fi aṣọ ọdún àwọn náà tún gbélé fún wa pé pìrìsẹ́ńtà ẹrú ọlọ́run rè gbé wá o èè ṣe mi o ẹrú ọlọ́run so tó pé ẹrú ọlọ́run ló gbé wá kọ́ọ̀dù yẹn ti ẹrú ọlọ́run ló gbé wá tó ńgbà náà ó yẹ ká mọ̀ pé àfi káwa náà gbìyànjú òun náà ló wà ńlẹ̀ yìí o ṣùgbọ́n eléyìí tó wà ńlẹ̀ yìí mi ní gbélẹ̀ pé mo kàn ní kí n kí yín ni àmà kí wa àwọn èèyàn ti ń kí wa tipẹ́tipẹ́ mo kàn ní pé mo kí àwọn ìmáàmù àbáwọn stars tó ń ṣe ó ti o ìbéèrè la máa béèrè tó bá di lọ́la pẹ̀lú ògùn ọlọ́lọ́la ọjọ́ Jímọ̀ á mú béèrè wa tẹ́ fi máa gba ilé bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ kan ti sọ wa pé aṣọ ọdún léèsì olówó ńlá léèsì olówó iyebíye wọ́n láwọn máa gbé fún wa lẹ́nìí á tún gbé yẹn náà wà lọ́la pẹ̀lú ògùn Ọlọ́run lórí ètò yìí náà ni o láti fi lè ṣe ọdún ni o ṣùgbọ́n ẹ gbà béèrè tó pé aṣọ olówó iyebíye ni kò ń ṣe pé ó dáa láti bọ̀dẹ̀ tí ń pè láti ìbàfò ẹ wá gba aṣọ rárá o torí pé ẹni tó bá mọ ìwúrà là máa ń tà fún ẹ kì í sọ fún wa nípa iléeṣẹ́ Mosotech phone and accessory tó wà ní Ìjẹ̀bú Òde ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ibi tá a ti ń kírun ọdún tá à ń pè ní yídì yẹn praying ground ibi tá à ń pè ní yídì yẹn ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀ ní iléeṣẹ́ Mosotech and phone and accessory tí wọ́n jókòó sílé ní pẹ̀lú ògo Ọlọ́run àyè wá gbà wọn kódà tẹ́yìn gan bá débẹ̀ ẹ rí i pé ní yàtọ̀ sí àyè tó gbà wọn iwájú wọn tún wá fẹ̀ bí ọlá Ọlọ́run ibẹ̀ ní fún iléeṣẹ́ Mosotech phone and accessories tí wọ́n jókòó sí ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòpọ̀ ẹ lọ ra fóònù tó bá wù yín bẹ̀ ẹ lọ tún fóònù ṣe tó bá wù yín bẹ̀ ẹ lọ ṣe swapping pàṣípààrọ̀ ẹ mú ti yín lọ ẹ lọ gbà mí lọ́wọ́ wọn kẹjọ sàsọyé pọ̀ báwo lè ṣe máa sanwó tó fi máa dá padà tó fi máa gúnrégé ẹ lọ síbẹ̀ lóríṣiríṣi nǹkan buy now and pay later ẹ lè lọ láì mówó dání tẹ́ bá wá ra fóònù tán lẹ́yìn gbogbo particular gbogbo àjọsọ tó bá ti gbà sílẹ̀ pẹ̀lú yín ẹ máa sanwó yín ẹ̀wọ̀n wọn díẹ̀ ìrọ̀rùn ló bá dé ayé ti rọrùn bí Nàìjíríà ṣe dáa tó lé ní yìí àwọn náà tún wá gbé rọrùn wá pé ká má fi rònú para wa ká má kọjá àyè wa ká má lọ jẹ gbèsè mi tó ti máa lé wa kiri orí títì ẹ lọ sí iléeṣẹ́ Mosotech phone and accessory ṣùgbọ́n o òtítọ́ ọnú àti ọmọlúwàbí làwọn fi ń ṣòwò tẹ́yìn náà bá jẹ́ ẹni tó jẹ́ olóòtítọ́ àti ẹni tí ọkàn ẹ̀ balẹ̀ ẹni tí kò ní jàǹbá èèyàn ni kó lọ bẹ̀ o torí pé pẹ̀lú ìrọ̀rùn tó gbọ́ wáyẹn náà àwà lábẹ́ òfin àti àwọn agbófinró wọ́n wà pẹ̀lú wa o tó pé tó bá fẹ́ ra tó bá tó pé ò ní san gbogbo particular àti ìgbà táwa náà ti track sí lẹ́yìn náà á padà mú ẹ á fojú ẹ̀ hàn ní gbogbo ayé pé so ẹni tó bá lòtítọ́ ọnú tí ó ṣòdodo tó jọmọ lúwàbí ó lọ síbẹ̀ láti lọ ra buy now and pay later pẹ̀lú ògo Ọlọ́run ìrọ̀rùn ló máa bá dé ń bẹ̀ ẹ lọ síbẹ̀ kẹ́ lọ bá wọn dòpọ̀ tàbí kẹ́pọ̀n sọ̀rọ̀ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọn 07036725372 tàbí 08070704844 iléeṣẹ́ Mosotech phone and accessory nìyẹn àwọn tá a fẹ́ lo card nọ́mbà tẹ́ fi pè sórí ètò náà lẹ́tí wò lójú ara mọ́rùn-ún yẹn nọ́mbà tẹ́ ti mọ̀ náà ni 081 bọ̀tọ́ pẹ̀yìn bá ń ṣẹ̀ ń wò wá lákọ̀ọ́kọ́ 081 1487 5656 081 1487 5656 ní nọ́mbà tẹ́ fi máa pè sórí ètò yìí ṣùgbọ́n yẹn kí n sáré pé káàdì fún wa àwọn tá a fẹ́ lo Glo card
58 699 29 000 0 mẹ́ta 000 69 750 Glo card ni 58 69 92 9000 69 750 kọ́tí alájà Balkis Ayọ̀mídé Lásìsì kọ́lọ́ndà kan bá a san yín lẹ́san olóore pẹ̀lú ògo Ọlọ́run. Now ẹ kì í ṣe ojú òpó sílẹ̀ a ti ṣe ojú òpó gbogbo ẹni tó bá fẹ́ pè wá nígbà tá a ṣe ń retí pé kó tó máa wọlé ẹ kì í sáré sọ fún wa nípa iléeṣẹ́ alálùbáríkà kan tó wà nílùú Abẹ́òkúta iléeṣẹ́ Isolate Fabrics Beads tó wà nílùú Abẹ́òkúta Isolate Fabric Beading ẹ lọ síbẹ̀ láti lọ bá àwọn dòpọ̀ àwọn máa ń fi bead ṣiṣẹ́ sára aṣọ ara fìlà ṣe bá rí àwọn fìlà táwọn olóyè àwọn baálẹ̀ àwọn olóyè ńláńlá tí wọ́n máa ń lò tílẹ̀kẹ̀ máa ń tún gbogbo ara ìṣe báyìí tó máa ń rẹwà tí ó máa kọmọ̀nà ọ̀nà ọ̀mọ̀ bí àtọ́wọ́ ṣe ni wọ́n sọ́lẹ̀ láti sánmọ̀ ilẹ̀kẹ̀ yẹn àwọn tí wọ́n ń kóṣẹ́ sí lára tí wọ́n ń kólẹ̀kẹ̀ yẹn sí lára tí wọ́n fi ń ṣẹ̀ṣọ́ sí lára fìlà lára aṣọ lára àwọn ìborùn lára ìjáàbù lára oríṣiríṣi nǹkan tó pé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí oríṣiríṣi ìsáìn ló wà lọ́dọ̀ títí wọn wọ́n bá yín ṣe tó pé lọ́nà tó máa rẹwà pàápàá lásìkò orú ọdún yìí kẹ́ẹ̀tì ẹ̀kọ́kọ́ wọ yídìbì tá a ti ń kírun báyìí káyọ̀ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ ta lè lára ẹwà ẹ̀sìn náà ní lára ẹwà ẹ̀sìn ni ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ oríṣiríṣi ni owó òsì wọn púpọ̀ wọ́n sì ṣiṣẹ́ tó pójúlówó fún yín pẹ̀lú ògo Ọlọ́run ìjọba kọ́ wọn níṣẹ́ lẹ́yìn táwọn fúnra wọn ti kọ́ṣẹ́ tó ti mọṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á kọ́ wọn ṣe wọn tún fún wọn ní certificate pé gbà ọmọ ọ̀dọ̀ rere ni ó mọ̀ nípa ẹ̀ dáadáa ẹ lọ síbẹ̀ wọ́n wà ní Òkèléwó Jídé Jones méjìlá Òkèléwó l'Abẹ́òkúta Òkèléwó Jídé Jones tẹ́bá ti wá débi Precious Pharmacy yẹn ládojúkọ ẹ̀ gangan báyìí lẹ́rìí Isolate Fabrics Beading àbí kẹ́pọ̀ wọn sọ̀rọ̀ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọn 070 35 80 6415 080 070 35 80 6415. Now, salamu alaikum. Wa alaikum salam tula. Shida Abubakar. Mo rò pé ṣé ẹ wọ́n wà pẹ̀lú NEPA ni àbí lórí Facebook? Orí Facebook ni láàárọ̀ yìí. Ó dákẹ́ lu dátà náà díẹ̀ láàárọ̀ yìí náà. Níta ẹ̀ ti gbà lórí tẹ́ ẹ ti gbà nínú ẹ̀bùn wa yìí. Mi mọ̀ pé tí mo máa pè bọ́n. Alájà Rashida kódà làákàyè náà pọ̀ ṣẹgbọ́n tán béèrè wọn lẹ́ni tí ò lágbára jákà wọ́n wá gbé jákà fún un náà mọ̀ pé òun ò lágbára wá gba jákà ṣé ní nǹkan gbé ṣé òun náà tún lè yan jákà nínú ẹ̀. akíyà ọmọ mi wá ní tó ṣẹlẹ̀ ni pé a ti sọ ẹni tó bá lágbára kó fi ilẹ̀ kó fi ilẹ̀ ní ayé àtijọ́ náà bàbá wa wọ́n máa fi ṣe tíré bàbàtà tó bá gbé wá fẹ́lẹ̀ òun náà àtúngbé lọ bẹ́ẹ̀ Islam ò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ ẹni tí ò bá ti lágbára náà lọ́lọ́run ní pé kán gbé fún so nídìí láti gba jákà kó tó wá fi jákà tó gbà tó fi yan jákà rárá kò pẹ̀lú rárá ẹni tí ò lágbára lọ́lọ́run ní pé ká lọ gbé jákà fún kínú ẹ bá lè dùn ẹ má lo ìmọ̀ọ́nì tó ju tẹ̀sìn lọ ẹ̀ẹ́dọ́ máa mọ̀ pé ẹ̀ ń béèrè ni o ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ tó wà nù ilé náà tóun náà lè máa gbọ́ pé àtóun náà ti lè máa rorú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá Islam ò rí bẹ́ẹ̀ nítorí tiyín gan ó rà ń pé kan sọ pé èèyàn kan ò lówó lọ́wọ́ sìn olówó wá yọ zaka wá fún kóun náà tó wá sọ pé òun fẹ́ yọ zaka nínú tó fóun tó fẹ́ kó fi jẹ́ èèyàn kò rí bẹ́ẹ̀ rárá a kì í fi jákà yan jákà fẹ́ni tó gba jákà so kọ́lọ̀ ń dákunjọ kó ṣe ní rọrùn fún wa. Salamu alaikum warahmatullah. ẹ sọ̀rọ̀ sókè táìmù ò sí. naam Abdulgani Abdulrasheed jazakumullah kí ló tó péjọ mẹ́ta ẹ̀ ń bá wa jà lórí ètò yìí náà abẹ́wà ní tikaf. hello naam ó yá kọ́mọ́kọ́mọ́ àsìkò bá aṣọ rẹ aláwọn ó ṣe ní rọrùn. ni mo fẹ́ béèrè lọ́wọ́ ìṣáàzù wa
ní ìbámu sí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ bó ti yẹ kó ẹ̀jọ́ kí a lo bóyá owó ṣe Zakatul-Fitri yàtọ̀ sí bóyá àwọn oúnjẹ tó gbajúmọ̀ láwùjọ wa wọ́n bá wa yọ̀nà náà lórí ìbámu tẹ́lẹ̀ kejì nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọkùnrin tó jẹ́ pé bóyá obìnrin ọkùnrin tí ò ní kápá kí obìnrin yẹn kó wá ya lówó kó fi ṣe so ní ìgbà ọ̀rọ̀ yẹn bóyá tó bá yẹ pé níṣẹ́ tó fi máa ya lówó yẹn ǹjẹ́ ìgbàláàyè wà kókó òkè kàkà tí màá fi sọ pé bóyá mo fẹ́ ya lówó yẹn kí n kú fún kó má yẹ pé ní tí mo yá kó má tún jẹ́ gbèsè lé orí ọkùn ìyẹn jẹ́ ní tí mo fẹ́ kí wọ́n bá yàn lọ. Naam, jazakumullahu khairan. àdúpẹ́lọ́dọ̀ ọlọ́run ní ta sọ ni pé ìyàwó ó lè ran ọkọ ẹ̀ lọ́wọ́ tó bá fẹ́ ràn lọ́wọ́ ó lè ràn lọ́wọ́ kó bùn lówó yẹn kó yẹ lọ́dún kan bíábíá kó ya because n tí àjọ tí ọkọ àti ìyàwó jọ wà fún ni pé wọ́n jọ ran ara wọn lọ́wọ́ bẹ́ẹ̀ni kó ràn lọ́wọ́ ó lè ya ó lè obìnrin lè sọ pé mo yẹ ẹ ní o èmi lè sọ pé mo fún ẹ tó bá ti yẹ kó òun fún ẹ tó ti wá látọkàn ẹ èèyàn lè fi ìyan Zakatul-Fitri nígbà yẹn. ṣùgbọ́n táwọn sọ ni pé dípò tí ó lọ ya níta tíyàwó bá ní kápá ẹ̀ ó lè ya ọkọ ẹ̀ tó ti mọ̀ pé ìyẹn ò ní lára kò ní béèrè ní kinníkan ṣùgbọ́n ní tó wá dájú ni pé ọkọ òní ò lágbára òun ló dẹ̀ gbọ́ bùkátà tá a fi gbààwẹ̀ tán pátápátá so nígbà tíyàwó bá lágbára kó ra ran ọkọ ẹ̀ lọ́wọ́ pé kí ládàá yẹn bá lè kún pé tó èlò láfi yọ jákà náà níta ó lè ṣẹlẹ̀ ni pé dípò tá a sọ pé ayọ̀ ráìsì ẹ jẹ́ ká yọ gàrí tó pé ó tún rọrùn díẹ̀ ó ya eléyìí ni wọ́n ní ó dà bẹ́ẹ̀ ìbéèrè kejì tí wọ́n béèrè ni pé ṣáà lè fowó yọ mo rò pé ṣàmùkọ́ sọ pé àwọn bá wa lẹ́nu ẹ̀ ni so wọ́n ti sọ pé a lè fowó yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kódà wọ́n dẹ̀ ti sọ iye owó tá a lè fi yọ ṣùgbọ́n ilé tí dé kàn yín nítorí àsìkò bóyá àwọn tí wọ́n gbọ́. fún àǹfààní àwọn tí àgbọ̀ngbà tí a sọ bẹ́ẹ̀ni òun náà nípa a lè fi owó yọ gẹ́gẹ́ bí ìrẹsì lọ́wọ́ tí a wà yìí 3,000 naira 900. 3,900 naira lẹ́nìkan 3,900 lórí kan bó jẹ́ wà ní 3,300 lórí kan bó sì jẹ́ gàrí tó gbajúmọ̀ 1,800 naira ní lórí kan tó jẹ́ pé 5 la wà nínú family wa bẹ́ẹ̀ni akọ times ẹni by 5 tó kọ́lọ̀ ń ṣe ní rọrùn salamu aleykum wa rahmatulah. ẹ káàárọ̀ mọ̀ ta ni láti bo ta ni láti bo kí lorúkọ yín. kí lẹ pé Agbọ́ládé Suliat láti Mọ̀sán ó yá ń gbọ́ yín. ẹjọ́ ta mo fẹ́ béèrè béèrè níta. ẹ máa béèrè. tí ẹ sọ pé tayọ jákà fún gbogbo orí tó bá jẹun lábẹ́ wa sàn. náà. tí ọmọ wa kan ò bá sí nítòsí tó lè jẹ́ báwa là ń fún ní owó oúnjẹ tó fi ń jẹun yẹn sàn ṣé a máa yọ ọjọ́ ẹ̀ náà mọ́. bẹ́ẹ̀ ni nígbà tó ti jẹ́ pé ẹ̀yin lẹ́ ń fún lówó tó fi ń jẹun lọ́hùn ẹ̀dá wọn kò sẹ́lòmíì tó máa tún ṣe lọ́hùn nítorí àsìkò wa ẹ̀yin náà lẹ́lẹ́tọ̀ọ́ láti yọ lórúkọ tiẹ̀ náà bóyá wà ní àbẹ́ òsì nílé torí pé abẹ́yìn lóye ti ń jẹun ẹ̀yin lẹ́ ń fowó ránṣẹ́ sí lọ́hùn. Agbọ́ládé Suliat láti Mọ̀sán ọ̀yá kí n gbalẹ̀ ní kíákíá ọ̀yá salamu aleykum. pápá ta ni láti bo. Mariam olówó lágbà láti Ìjẹ̀bú Òde náà mo yẹ ẹ bá a dá sí ní pápá. tó tẹ́kọ̀ ẹ̀ bá ń gbọ́ mi abẹ́ ń wò wá torí pé nẹ́tíwọ̀kì yẹn ti lọ tẹ́ bá ń gbọ́ mi àbí tẹ́ bá ń wò wá Mariam olówó lágbà láti Ìjẹ̀bú Òde mo ti kọ orúkọ yín sílẹ̀ àwọn tí wọ́n pè wá yẹn jẹ́ kí n wò ná Ustaz Abdulgani Abdulrasheed package láti YS Farm mama wa Rasheedat Abubakar láti YS Farm package kan náà ẹ̀yin ti gba ẹ̀bùn tó ti fẹ́ ó kàn yẹn pé obìnrin ṣá nǹkan ò kí n tó obìnrin náà ni kọ́lọ̀ ń ṣàánú wa ni so Agbọ́ládé Suliat láti Mọ̀sán kí n fọyín ní aṣọ torí pé àwọn tí à ń gbórúkọ yín lórí ètò yìí nìyẹn màá fún yín láṣọ látọ̀dọ̀ màmá wa ẹrú Ọlọ́run màá fún yín ní tòmẹ́tò yìí láti ọ̀dọ̀ màmá wa Alájà Muibat Adéọlá Adams màá fún yín ní eléyìí láti iléeṣẹ́ Mosotech phone and accessory mo rò pé mo ti gbìyànjú díẹ̀ náà bẹ́ẹ̀ náà ìyẹn Agbọ́ládé Sulaiman the Mariam olówó lágbà kí n fẹ́yìn náà ní aṣọ bákan náà àkọ́kọ́ tẹ̀ ń pẹ́ lọ́dún yìí nìyẹn màá fẹ́yìn náà láṣọ màá fún yín ní rice látọ̀dọ̀ ọmọ bàbá wa
Bello Alaba Òkè Òkunláyà dẹ̀ máa fún yín ní tomatoes náà láti ọ̀dọ̀ màmá wa mú ìbátan Adéọlá Adams kọ́nà dákun bá a ṣe dáadáa fún àwọn màmá méjèèjì wọlé àti tóbi Ọlọ́run jazakumullahu khair bàbá torí pàṣípò bá wa ṣọ̀rẹ́ láti ọ̀dọ̀ màmá wa Alhaja Tawakat Adérónkẹ́ Ṣóyẹ̀wò wọ́n ní ká gbé fún yín láti lè ṣe YS Farm wọ́n ní ká fún yín lélẹ̀ kẹ́ fi ṣe owó mọ́tò láti lè ṣe YS Farm bákan náà wọ́n ní ká fún yín ní eléyìí náà kẹ́ fi ṣe ara rin dín ẹ jẹ́ ká dá dúró bẹ̀ nítorí àsìkò wa mo fẹ́ kó má rẹ̀ pé bóyá àbáwọn àfáàní kan náà dẹ̀ ń kó gbogbo ẹ̀bùn fún pẹ̀lú ògo Ọlọ́run ọ̀tún mi láti mú wa lọ́la pẹ̀lú ògo Ọlọ́run àwa láàmà wa ẹ̀yin láti máa bá lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ aṣàdúà fún onígbọ̀wọ́ ètò tòní àwọn náà ni Alhaji Yekin Olúbùnmi Ṣóyẹ̀wò kọ́nà dákun bá ṣe dáadáa àti ẹ̀lẹ́kùn oore fún yín bàbá wa tí wọ́n ṣe onígbọ̀wọ́ nítorí ẹ̀ náà wọn bàbá wa Tajudeen Olúfẹ́mi Ṣóyẹ̀wò Ọkọ̀dí kọ́nà dákun bá foríjì wọn bá yọ́nú sí wọn ṣàlìjọ́nà nílé ìdẹ̀ra fún wọn Ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim eléyìí la fi máa ṣe lọ lórí ètò pẹ̀lú ògo Ọlọ́run tó bá di lọ́la àtijọ́ wa pẹ̀lú ọ̀tún mi láti fẹ́ mú wa lọ́la ọ̀làjọ́ Jímọ̀ ìkan nínú àwọn àfa àgbà lórí ètò ìta tí ń wá lọ́dọọdún náà látún máa gbé wa lọ́la pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run ní ṣe ní ìkan tó kù fún wa ilal amam insha Allah wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. From the same stable of global services, the Bash Oil and Gas with their ultra-modern mega station located at 85 Olukoko Street, Balogun Kuku Road, Ijebu Ode. YS Farm gbẹ̀lẹ̀ ò pé wọ́n jẹ́ ilẹ̀kẹ̀ wọn pọ̀ lọ́jà ṣé bí èèyàn ní bàbá tó bá ń fẹ́ màálù àbágbó tó gbà mú ṣe ẹja ni wọ́n fẹ́ rà lóríṣiríṣi lánàá ìwọ́sà ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wa YS Farm nìkan gbọ́ níjẹ̀bú Òde ń bì opposite Ìṣẹ́yìkó Oṣù campus your satisfaction is our hallmark wọ́n tún pé nọ́mbà yóò ti ilé iṣẹ́ wa. 09026211702 Yusuf Adewale 752 at yahoo.com Sani Jimewa wá bá wa dòwò pọ̀ kájé owó gbàkíyà. ọ̀sẹ̀ ìtara máa ń lo àbágbó tó bá mú ṣe báwo sì borí ìmọ̀ YS Farm ní ọ̀la. Ìjẹ̀bú Òde ilé-iṣẹ́ amóhùnmáwòrán tó fi gbogbo ara ṣáájé bíi ti ṣẹ́ṣẹ́ fún gbogbo ẹ̀yin onílé-iṣẹ́ ńláńlá àti ilé-iṣẹ́ kéréje ilé ìfowópamọ́.